Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́. Gist tèní òun ní pé kábíyèsí wọ́n sọ̀rọ̀ sí àǹtí Wáyé lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bí wọ́n ṣe gba Royal Mansion lọ tí wọ́n lọ bá Queen Naomi. Wọ́n ní àǹtí Wáyé pé inú wọn ò dùn o nítorí pé kábíyèsí ò ní time fún wọn, kábíyèsí ò ní ààyè fún wọn. Bí a ṣe gbọ́ ohùn wọn ní àǹtí Wáyé kúrò láti wá sí Nàìjíríà wípé bọ̀ kí wọ́n tó wá, wípé wọ́n ti bá kábíyèsí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ festival yìí tó ń bọ̀ lọ́nà tí ó yẹ kí wọ́n wá ṣe. Ṣùgbọ́n wọ́n ní 4 days ni wọ́n ti fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ tó jẹ́ pé kábíyèsí ò ní time, tó jẹ́ pé kábíyèsí busy, tó jẹ́ pé kò sí bí wọ́n ṣe fẹ́ rí wọn bá sọ̀rọ̀. But unfortunately, ìgbà tí àǹtí wá dé Nàìjíríà ni wọ́n tó rí kábíyèsí bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ festival yẹn. Ṣùgbọ́n bí àǹtí wá ṣe ń sọ̀rọ̀, wọ́n ní kábíyèsí pé wọ́n ní kàn go straight to the point, pé torí àwọn ò ní time. Wọ́n ní bí inú ṣe bí àǹtí wá nìyẹn. Pé tí àǹtí wá ń sọ fún wọn pé tó bá jẹ́ pé Queen Naomi ni wọ́n á ní time. Ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó máa ń piss èèyàn off tí èèyàn bá sọ sí èèyàn. Ẹ jẹ́ kí a jọ wọnú gist tèní. TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́. Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí Wáyé, wọ́n ní ó difficult fún wọn láti rí kábíyèsí bá sọ̀rọ̀ nítorí pé kábíyèsí ò fẹ́ gbọ́ nǹkan kan yàtọ̀ sí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní àǹtí Wáyé ní àti 4 days làwọn ti ń try láti bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ò fẹ́ bá wọn sọ̀rọ̀. Wọ́n ní kábíyèsí a máa ní àwọn busy, àwọn busy. Wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ Queen Naomi ní kábíyèsí á ráyè fún wọn. Kábíyèsí ní kó má ever dárúkọ Queen Naomi tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀. Go straight to your point. Let me know what you want to say. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn. Sọ kókó ọ̀rọ̀ tó bá fẹ́ sọ fún mi. Má sọ̀rọ̀ Queen Naomi tèmi àti ẹ bá ń sọ̀rọ̀. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún àǹtí Wáyé nìyẹn. Ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe gbọ́ ò nínú gist tí mo ṣe, tẹ́ bá ń follow gist mi. Àǹtí Wáyé gba Royal Mansion lọ, wọ́n láwọn fẹ́ lọ rí Queen Naomi. Queen Naomi ní kó má wá sí ọ̀dọ̀ àwọn mọ́, wípé àwọn ò ní anything tí àwọn àti àǹtí Wáyé fẹ́ jọ sọ. Wọ́n ní in fact wọ́n ní ìgbà tí Queen Naomi rí wọn ní Royal Mansion, wọ́n ní Queen Naomi wá surprise. Wípé Queen Naomi ní kí náà ń wá, wípé kó máa lọ sí ibi tí ọkọ wọn fẹ́ wọn sí, àwọn ò fẹ́ kí anybody wá disturb àwọn níbi tí àwọn bá wà. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn o. Allegedly ni o. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí phone pẹ̀lú àǹtí wa torí orí phone conversation ni gbogbo conversation tí wọ́n ní. Wọ́n ní àǹtí wa ní nítorí festival nìkan ni kábíyèsí fi máa ń listen sáwọn. Àwọn ò lè bá ọkọ àwọn sọ̀rọ̀ like husband and wife. Wípé anytime tí wọ́n bá ti fẹ́ ṣe festival nìkan làwọn lè bá kábíyèsí sọ̀rọ̀.
Ipe what kind of a marriage is this? Wọ́n ní kábíyèsí ni tí àǹtí wò bá feel comfortable nínú marriage she can walk out. Ipe àwọn ò ní tipátipá ìkankan nínú àwọn olórí kí wọ́n dúró. Bí a ṣe gbọ́ wọ́n ní kò sí nǹkan kan tí kábíyèsí lè ṣe without Queen Naomi. Wọ́n ní kò sí nǹkan kan tí kábíyèsí lè ṣe without Queen Naomi. Wọ́n ní bí kábíyèsí ṣe wà yẹn, wọ́n ń ro any other thing àfi ọ̀rọ̀ Queen Naomi nìkan. Wípé àwọn olórí wọ́n find it difficult láti dúró sí inú palace yẹn. Wípé torí ìbànújẹ́ ló jẹ́ fún wọn. Torí kábíyèsí ò ní time fún gbogbo wọn. Wọ́n ní kábíyèsí ò ráyè fún gbogbo wọn. The only person tí ó jẹ́ pé kábíyèsí tún máa ń ráyè fún òun ni Dr. Elizabeth. Bí a ṣe gbọ́ nìyẹn yẹn ará ilé. Wọ́n ní wọ́n ló difficult fún àǹtí wa wọ́n ló sunkún. Ipe kí ló dé tí kábíyèsí ń ṣe báyìí sóhun? Kí ló dé tí kábíyèsí ò ní time fún òun? Kí lòun ṣe tóun fi deserve gbogbo èyí? Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ta ní ká mú wá fún yín. Ẹ̀yin ará ilé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí mi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà o. Ní agbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.